ọjọ́ mo ti ń rókun kò tẹ̀rí ọjọ́ mo ti ń rọ́ta má jẹ́ ọjọ́ mo ti ń rọrùn kò já lulẹ̀ irúgbìn Ọlọ́run l'Ajísafẹ́ kò ṣe fàtú o. ọjọ́ mo ti ń rókun kò tẹ̀rí ọjọ́ mo ti ń rọ́ta má jẹ́ irúgbìn Ọlọ́run l'Ajísafẹ́ kò ṣe fàtú o. àpáta dé àpáta pàrẹ̀ wìdé òní lọ́jọ́ ìdí Àjísafẹ́ AKEWI ọkọ̀ òkè ńlá Àjísafẹ́ Matthew ilé t'Olúwa ti kọ́ ni ọjọ́ òṣèwò tani bàbá ńlá katapila tó fẹ́ fẹnu sọ́gi t'Olúwa bá ń bomirin Ìdòwú Ògbó ìwọ ti dọ́gba àjàrà t'Olódùmarè ọba mi kọ́ bí wẹ́lọ̀ fẹ́ngẹ́lì sí èèyàn tó bá kú gírí wọ́bẹ̀ yóò jìyà bọ̀ Akíndídé ọmọ Àjísafẹ́ Akíndídé Àjísafẹ́ AKEWI tiwa ọlọ́jọ́ ìbí fúnra rẹ̀ oṣù mẹ́rù ti kùn ó sùn tẹ̀yẹtẹ̀yẹ ó jí tẹ̀yẹtẹ̀yẹ ó rìn tẹ̀yẹtẹ̀yẹ ajífẹ́wàjì ajífọ́lódùmarè sọ̀rọ̀ ajílàlà ẹ̀ṣọ́ ajífọ́jọ́ dodo dára bí ẹ̀gbin ẹlẹ́wù wọ̀yíwọ̀yí alábòsí ń ṣàbòsí Àjísafẹ́ yọ lókèèrè ẹlẹ́nu bẹ́nu rẹ̀ sálọ ọkùnrin gbẹ̀n bí etídì ọkùnrin gbọ̀ngbọ̀n bí ọjọ́ kan rí òpẹ́ kìjà sáré bára wájú adúmáradán òwò kẹ̀mbẹ̀ léhùn gbàǹgbà mọ́lẹ̀ ọkọ̀ abo ìdùnnú òbí ẹni aráyé fẹ́ t'Olúwa Olódùmarè ọba mi pọ́nlé ọkùnrin wọ̀ọ̀rọ̀wọ̀ bí ẹni báwẹ̀kùn lẹ̀ Àjísafẹ́ AKEWI ọmọwọ́ mẹ́kùn láàfin ọmọ ẹlẹ́yìn kùnlé àdéwúre ọmọ olókè méjì takọtabo olóṣùn tọrùn kẹrẹ ọ̀rọ̀ lẹ̀ ń bàbá òkè ọmọ àbágbàmí ọmọ èyí gbàmí ọ̀rọ̀ tí ẹ gbàgbé ọmọ àgbàgbà fíafíà alápá báàrì ńlẹ́ o ọmọ dúkè fojú lẹ́rù ọmọ òkèrè kẹtẹ olíyànà Ìdòwú Ògbó ṣòrántí ìyá rẹ ló bí ìbejì tó bá wọn lágbára ọmọ kó tó wá jésù lẹ́yìn àwọn ìbejì ọ̀hún ìkẹta ọmọ ló ń ṣe Ìdòwú ló léjì rẹ̀ Ìdòwú ló lò yí làkì bí ẹni tàlàbá nínú ìbejì tó o bá sùn oorun olówó ni tó o bá sùn oorun ọlọ́lá ni lọ́kọ̀lọ́kọ̀ bìrì agbóńlá ò ṣe pa mẹ́ta bẹ́ẹ̀ ni èèyàn mẹ́rin ò lè dúró mẹ́ta ńgbọ́rọ́ lé ńgbọ́rọ́ kákó ńgbọ́rọ́ lé ńgbọ́rọ́ kì ọ̀pá ló léjò wọ́sà ìjọ ọ̀pá ti léjò wọ́sà lẹ́rọ̀ ọ̀pá ti ní bàmí Àjísafẹ́ ìwọ lọ́mọ ẹlẹ́yìn sùnrùn dùndùn ọmọ ẹlẹ́yìn kó ṣèkúrú kan tán omi mi ọ̀dẹ̀ ọmọ ayẹyẹ mọ̀ rálẹ̀kọ́ ó rálẹ̀kọ́ bí ogún ó dìgbà oṣù tọrẹ ọmọ amúgbìnrin owó bọ̀ sọ dìde ọmọ mẹ́wọ́ mẹ́ka sùn lúlẹ̀ ẹlòmírìn ẹ̀ka ayé ewá gbé sọ̀hún lúlẹ̀ àbárẹ̀ ẹ̀ka ayé èho wálé lúlẹ̀ yeye kọ bí ọlọ́mọ ìwọ lọmọ eléwúrẹ́ abẹ́ àkámúwò gàgàrà ó bọ́lúwa rẹ̀ pẹ̀lú ọ̀la ó béjì lálẹ́ ó béjì lọ́rọ̀ ó bí bàbá títí kìje ọmọ tòkó túṣẹ̀rù ó kú ọdún ó kú yèdó àṣeyí àṣàmọ́dún sẹ̀mí mo wá lójoogbó kàngẹ́ ó dogbó kàngó ìgbó lé ló máa gbó onígbógbó ẹni ò kọ́lé ẹni kọ́lé a máa kú ibi pitipiti là á bálé mo ló dogbó kàngẹ́ ó dogbó kàngó ìgbó ọjà ló máa gbó onígbógbó ẹni ò dájà a máa kú ibi pitipiti là á bájà mo wá ló dogbó kàngẹ́ ó dogbó kàngó ìgbó ọ̀nà ló máa gbó onígbógbó ẹni ò yẹ̀nà a máa kú ibi pitipiti là á pẹ́ bọ́nà bó ti sọdún èyí wàá ṣèmí ìsí nínú owó nínú ọlá nínú àlàáfíà tí ń ṣe bàbá ọrọ̀ orí rẹ ò ní burú ò ní sọ̀fànù orí olórí ò ní dàṣe rẹ ṣe wéra pẹ̀rẹ̀kẹ́ mọ́yà wéra máyẹ̀rẹ̀kẹ́ lòmíràn kó bọ́ jẹ́ Àjísafẹ́ AKEWI happy birthday to you and I wish you long life and prosperity ìgbà ọdún 1 minute ni àpáta pàrẹ̀ wílé mi jẹ́ ọmọ wọn nílé onífẹ̀ ọmọ àkùrẹ́ lọ́wọ́ ọmọ ọba tó nílẹ̀ lẹ́sẹ̀ omi ọmọ aládé tó ní ṣẹ́ṣẹ́ fún èmi lọ máa sòókò tó bá lẹ́ni tó fẹ́ kàn sí mi ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi mo gbéra pa ó dibi tá a forí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀.